Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba jùlọ. Ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn wa. Ọlọ́run dákun mọ́ dá wa dá bùkátà wa. Masha Allah aula wala quwwata illa billahil aliyyil azim. Àní ò sọ́gbọ́n kan, kò ságbára, kò sété, kò sí àìgbọ́rọ̀ kan, kò sóògùn lẹ́yìn Ọlọ́run ọba. Kúlù mọ́ ní àlẹ́yẹ àfáàní. A ní gbogbo nǹkan tọ́lọ́run dá pátápátá ní ó tán, Ọlọ́run ọba yìí nìkan ni ó ṣẹ́kù. Gbogbo títóbi fún Ọlọ́run. Shakiyu Shitu, Saidi Shaitan, Saidi Shitu. Ó bá tiẹ̀ gbìyànjú ńjọ́ kan, gbìyànjú láàrin wákàtí kan, láàrin ìṣẹ́jú kan, láàrin ọjọ́ kan, kọ́ tiẹ̀ fi ní tìjú. Kọ́ fi ní tìjú ibi tó bá ẹ̀sìn Islam jẹ́ yìí, ó yẹ kó tó gẹ́ ẹ̀. Ọ̀tọ̀rọ̀ àtúbọ̀tán fàtìwọ̀ àtàwọn ọmọ rẹ̀, àmọ́ tiẹ̀ ò dùn mí. Wàláì tiẹ̀ ò dùn mí, àbákú báyìí láṣọ ewúrẹ́. Bí wo ṣe lo ìṣẹ̀mí ayé rẹ̀ tán nìyẹn. Ó ti fìyàwó lẹ̀ sínú aburú. Ó ti fi ìyàwó gba ikú oró kú nínú aburú ọwọ́ rẹ̀. Ọlọ́run fi hàn ọ́. Àwọn àna rẹ̀ tẹ́ máa ń dìde léèní lọ́la, àwọn àjàlájà língò ti fi kú fàjẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ibi títẹ̀ ò ti lè dùn mí nìyẹn. Ọlọ́run ti ń ti àtayé san ọ́ lẹ́san aburú rẹ̀. Ẹ̀yin Ìlọrin, ẹ̀yin ni mo fẹ́ pè sákìyèsí, pàápàá jùlọ ẹ̀yin ọmọ àdàbíyà. Ẹ rí i pé mo bẹ̀ yín nígbà kan, àkọ́kọ́ tí màá kọ́kọ́ bẹ̀yàn rí láyé pé ẹ dákun ẹ bá mi share prógráàmù tí mò ń ṣe yìí. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ bẹ̀bẹ̀ nìyẹn. Inú mi dẹ̀ dùn pé prógráàmù yìí lọ fáà, ó dé tilé toko nínú Ìlọrin. Ó kan àwọn àdàbíyà lára, àwọn ọmọ ọkọ àdàbíyà tí wọ́n mọ̀ mí tohùntohùn. Wọ́n ní Kakaki kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀. Ẹ rí i pé ìgbà yẹn ni mo sọ wípé Alifulani ló ń gbé iṣẹ́ fáwọn bloggers. Ìgbà yẹn ni mo fa ìyàwó rẹ̀ Túnráyọ̀ wọlé. Ìgbà yẹn mo fa Túnráyọ̀ Abólóde fẹ́ lójú wọlé. But tí n bá ń gbé ọ̀rọ̀ kalẹ̀, ó máa ń dà bẹ́ẹ̀ lójú yín bí pé Kakaki ń bú wọn àbí Kakaki ń gbé wọn ṣépè, ni mo fi lẹ́ni èpè ni wọ́n. Ẹ rí Alájẹ courtroom show, àwọn ni wọ́n tú àṣírí Alifulani. Sákì jẹ́ kí n pè é jòkó, torí tí ìwọ ò tó, ń tí bàbá ńlá kù bàbá rẹ̀ ò tó, tí àáfàá Sákì ò tó lọ́nà ọ̀run ni wọ́n máa ń pera rẹ̀ pọ̀ jẹ́. Tọ́ni tí ọ̀kan lọ́mọ bá tún sọ̀rọ̀ Alájà Kaola, ọ̀pìtú méje ọ̀pìtú mẹ́wàá. A ní wọ́n ti gbé iṣẹ́ yìí fáwọn ìyálájẹ courtroom show tí wọ́n ju bàbá ńlá kù bàbá yín lọ, tí wọ́n ju kàlífà dàbíyà lọ. Àwọn sọ̀rọ̀ ẹnu wọn ká gbogbo ayé. Sákì, iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé fún wọn tó fẹ́ máa jẹ́ yìí, pé o fẹ́ dìfẹ́ǹdì Kaola, pé ń gba aṣọ yìí Kaola ò rántí mú aṣọ yìí wá sílé ayé. Ẹni ẹ̀sìn ni. Yorùbá ní kí Kakaki gbajúmọ̀ ó jalè, wọ́n ní kú yájẹ̀ sí lọ. Kò í ṣe pé olè yẹn ni Yorùbá ń rì fáàsì. Ẹ̀sìn tó lè ó ṣe nígbà tí wọ́n bá mú tán náà fi ní kú yájú ẹ̀sìn lọ. Kí Kaola ó gbaṣọ lọ́wọ́ ìyá àbí bàbá rẹ̀ àbí lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀, kí wọ́n sì fi sin Kaola, kí Kaola ó sùn jẹ́, kò bá yájú ẹ̀sìn tí ń gbélé ayé ìṣe lọ. Nǹkan tí Sákì fẹ́ dìfẹ́ǹdì nìyẹn. Kaola ti ṣe ẹ̀sìn, ó ṣe é lọ́wọ́ Shakiyu Shaitan, lọ́wọ́ Saidi Shitu. Sákì sọ rántí bẹ́ẹ̀ Akusi Sọlá, olórí ibú Polaris Bank. Ọ̀rọ̀ Alifulani mò ń bá lọ, but analysis yẹn ni Sákì ni mo fẹ́ kó ṣe é. Iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé fún wọn sí tó ń lérí léka, tó ń lẹ̀dí mọ́ àga onípákó, tó ń gígùn ọ̀rùn tó lọ́n sọ̀rọ̀. Wọ́n ti gbé fáwọn tó ju àfáà Sákì lọ, bàbá òfò tó sẹ̀yìn lẹ̀. A ní wọ́n ti gbé fáwọn tó lẹ́nu ju kàlífà dàbíyà yín lọ. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin ẹni òfò, ẹ̀yin ẹni àdánù. Kàlífà dàbíyà yín ló kékeré, wọ́n ti gbé iṣẹ́ yìí fún àwọn tó jù lọ. Àwọn tí ó sọ̀rọ̀ tẹnu wọn kálé kákó, ká tó wá wí ìwọ Sákì olórí ibú ọmọ òfò, ìwọ tó ní nǹkan téèyàn fi ń gbé ayé, tó ní téèyàn fi ń ṣe.
tó yẹ pé tọrọ dọjọ́ alẹ́ yín ni. Alifulani iṣẹ́ tó wá ń gbé fáwọn bloggers gbogbo àti Saheed Shaitan jáde lálẹ́ àná tó ló ń fẹ́ express ara òun ó ní wọ́n allege kọ́ ni wọ́n ń pè yẹn ń tẹ́ ṣe ni wọ́n ń sọ ẹni péjì yín tẹ́rù ọ̀kan lọ́mọ ò bá bà yín ẹ jáde sórí péjì yín ẹ jáde tán ẹ mọ́ sàbúrú lábẹ́lẹ̀ ń tà fi mọ́ bàbá yín nìyẹn ń tà mọ̀ yín sí ní àdàbíyà nìyẹn kẹ́ mọ́ dọ́gbọ́n sàbúrú lábẹ́lẹ̀ ẹ ní rí ìyọnu Ọlọ́run ẹ jáde tán sọmọ Álímì gbogbo eléyìí náà ń gbà tó ṣẹlẹ̀ láàrin mufti àti mùdírù ẹ̀yin ìrìn àlẹ́ bẹ̀rẹ̀ aburú lẹ́yìn gbogbo pages Oloriburuku tẹ́ ẹ rí tí wọ́n fi Sheikh Adamu sí tí wọ́n wá fi hàn àtáàkì Markaz àwọn Alifulani ni àti Saheed Shittu àwọn náà mọ gbogbo fake account bẹ́yẹn Alifulani ti gbilẹ̀ nínú aburú olórí ibú èèyàn ni kíní bí kùntàkùntàkù bí igba pító olórí ibú ọmọ àdàbíyà kò ní dá fáwọn ìpìlẹ̀ yín àwọn tó sẹ̀yìn kalẹ̀ ó sì jẹ́yìn nìkan ni jáde tán mọ̀ wá jáde kọ́ wá mọ̀ ṣe bí ẹni Ọlọ́run kọ́ wá lọ́n ṣe wá sí kọ́ fẹ́ mọ̀ gba báárà ìwọ lọ́ wá ń gbéṣẹ́ fún yàn pé ẹ̀dá sọ̀rọ̀ alájà Kaola tọ́lọ́n ti gba òní lọ́wọ́ rẹ̀ alájà Kaola tó jẹ́ pé rédèrèdè ní ò bá kú kò láyé ìyá gbóǹkan Kaola ẹ bá ń wẹ́ni tó ní sí iná jù tó tún mú rọ níṣẹ́ ajá Kàfílà ni ẹ sì mọ́ wa lọ Kàfílà mú sí iná níṣẹ́ ó tún wá mú rọ mọ́wọ́ ajá Kàfílà ni ẹ sì mọ́ wa lọ Kàfílà ni ẹ mọ́ wá ká òun lórí ibú èèyàn ìdọ̀tí ló jẹ́ nínú ẹbí wọn ẹ sọ pé ẹ fi gbó sẹ́rù Oloriburuku Liberty Stadium mo ti sọ pé ẹni òfò ní gbogbo àwọn ìjọ àmùdá Yusufu iṣẹ́ ẹgbẹ́ yẹn lẹ́ni ẹgbẹ́ Bíntúrà ají lẹ́ni ẹsẹ̀ ààrẹ ẹ̀ before the court how many hours lẹ fi ṣe investigation how many hours ẹ ní kò yọnu Ọlọ́run gbogbo àwọn tí ń bá yín lọ́wọ́ sínú aburú yìí ikú gbóná làwọn ọmọ yín ó kú Alifulani gbogbo àwọn ọmọ rẹ ikú gbígbóná irú èyí tí Kàfáyà ìyàwó Saheed Shittu kú Ọlọ́run fi sànkó lórí gbogbo yín mo tún ráyọ̀ ìyàwó Alifulani ọmọ pé ẹni òfò lọ́kọ tó fẹ́ ẹni òfò ẹni àdánù ó sì mọ irú iṣẹ́ tí Alifulani ń ṣe tún ráyọ̀ mọ irú iṣẹ́ aburú tí Alifulani ń ṣe Alifulani tí wàá lọ pàdípọ̀ malaburú ṣé ń bẹ̀rù ọ̀kan lọ́mọ ni ẹni péjì yẹn ẹ̀kọ́ write up wẹ́rù bá tiẹ̀ ń bà yẹn àti àdírẹ́sì fóònù pé ẹ kọjú sí fóònù ẹ fẹ́ sọ̀rọ̀ ọmọ Adébáre ẹ̀kọ́ write up bẹ́yìn ń sọ̀pọ́ọ̀tì Kaola àbẹ́yìn lẹ́yìn tẹ́ ń sọ̀pọ́ọ̀tì Kúdí ẹ jáde tán ẹ wá ń pe bloggers sáà mọ iye àwọn tẹ́ ẹ ti pè tí wọ́n ti gbọ́rọ̀ sí lẹ́nu ṣé àmọ́ àwọn èèyàn tẹ́ ẹ ti pè tó yẹ pé write up làwọn ń kọ Alifulani ẹni òfò ní ọ ọmọ òfò àná ló di bàbá òfò lónìí ọ ní látùbọ̀tán ọ sì ẹ̀sìn kúrò láyé ni sáwọn ilé náà ní ẹ̀sìn pèrò sí Mẹ́kà tẹ́ ń tẹ̀lé wọn lọ ẹ̀sìn Islam ìmọ̀ ti di nǹkan míì ẹ jẹ́ kó kálukú gba Ọlọ́run ọba rẹ̀ gbọ́ ní gun kọ̀rọ̀ yàrá rẹ̀ ní kó ti máa képọ̀ Ọlọ́run kò sí àáfàá kan mọ́ lẹ́yìn Ọlọ́run àwọn àáfàá ní àwọn Sẹ̀míù Bàjájì àwọn Àkúsì Sọlá Polaris Bank ní ó gbé jáde àbíkàtì ẹ̀wá wí àwọn ìránṣẹ́ èṣù Saheed Shaitan Sekiyu Shittu tó dùn mí nípa ọ̀rọ̀ sálà nìyẹn Sodiq Arisala Sodiq àní mo ní kọ́ wo ẹni yìí wo igun borí pakuru yìí àní ọwọ́ Oloriburuku tó wà níwájú yìí wọ́n lọ mọ orúkọ rẹ̀ dá mo ti bí ọ pé kí lo orúkọ rẹ̀. Lukman Alangba Amẹ́ríkà Lukman Alangba Amẹ́ríkà. Alangba Amẹ́ríkà ni Alangba Amẹ́ríkà nù òtún ni ọtún wíńgbà náà Alangba Amẹ́ríkà nù Lukman Alangba Amẹ́ríkà ẹni òfò ni ọ mo ti sọ̀rọ̀ tiẹ̀ títí inú mi dùn pé gbogbo ayé ti mọ̀ ọ́ wọ́n ti mọ̀ ọ́ nílùú Amẹ́ríkà ṣé ẹ lè jẹ́ èèyàn ṣé Lukman lè jẹ́ èèyàn kó jẹ́ èèyàn tó èèyàn kó wá lé èèyàn dáadáa ní ọ́ ní òjò lè gbé ọ̀kan lọ́mọ lọ sí kóòtù pé wọ́n dìfẹ́mù ẹ̀
àbíkọ́ ìsálàǹgbà Amẹ́ríkà àbíkọ́ gbàyàwó èèyàn ní Nàìjíríà tí wọ́n fi gbé ọ wá ìyàwó èèyàn lọ gbé wá sí Amẹ́ríkà ilé ọkọ rẹ̀ ló ti kú ò nígbà tí ìyàwó rẹ̀ tó frustrate ẹ̀ tó fi kú gbígbóná ìyàlá bíbù kú gbígbóná ni ṣáàdì gbogbo yín lọ́lọ́wọ́ bá ó sàn lẹ́sàn ayé ń bílẹ̀ dá ó sì ti jèrè gbogbo tó bá ń ṣe kó tó wá lọ jẹ bàbá ìyá ní àlìkèyàmà tọ́lọ́ lòun ò ní sábòsí àlèfúlání ọmọ àlè lọ́rin ọmọ àlè nú àwọn àdàbíyà ẹ̀yìn Ìlọrin àtẹ̀yìn ògo Ìlọrin ìjọ tó go Ìlọrin ó tó nísinmi níjọ́ tẹ́ bá pa ìdùn Ìlọrin tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ìjọ táwọn ọmọ ọkọ Ìlọrin ó tó nísinmi níjọ́ tẹ́ bá gbógun táwọn ọmọ àlè nísinmi wọn mọ̀ dárúkọ wa kò síjọ́ tí wọ́n pe ajá tí wọ́n ní perí kòkò tẹ́ fi ṣe aburú ajá ẹ̀yin Ìlọrin àlè nísinmi ìṣẹ́jú kan ẹ kàn notice pé gbogbo àwọn aburú ìlú wa ni wọ́n mọ̀ gbé wa rate tí wọ́n bá dẹ̀ fi ń gbé wa sọ́dọ̀ wa tá a lè approach final solution to it bó ṣe máa rí lórí yìí o tẹ́lẹ̀ mọ̀ ni ta ni ó lóun mọ̀ pé àwọn àlìfúlání yìí àwọn ni wọ́n ń support Sekiyu Shaitan Saheed Shittu láburú orí social media tá à ń try láti paná rẹ̀ máa wá tẹ́lẹ̀ àwọn òbá yín dá sọ́rọ̀ àwọn òsì gbàgá wa ó ní Kakaki gbójú ẹ̀ jáde Kakaki járí ọ Kakaki ẹ mọ̀ pé kíní ń bẹ lórí mi ẹ mọ̀ pé ọpọlọ ń bẹ tó pé síbẹ̀ ṣégeṣége ẹ fọ̀rọ̀ sí lẹ́nu kọ́ ẹ wí báyìí fún Kakaki báyìí kó wá wí jáde tàìmú yán àbí táì odó tá a fi gún tọ̀hún epo ni àbá ìrówó rà á amáyín lẹ pè wá ẹ kí a káàbọ̀ sórí ètò àwa náà sì ní ẹ ṣeun atọ́kùn tó bá ti wá di pórí íńtánẹ́ẹ̀tì sẹ́tù tán ẹ lera wà ń bẹ̀ mọ́ ìyẹn la fi gbága wá pé káwá la sí péèjì ńlá káwá ló yá ẹ wá mọ afẹ́ mọ sọ̀rọ̀ afẹ́ jòkó tì rárá àgùdà kankan ò ní jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ ọ̀lẹ ó tó ọ̀lẹ wá jẹ ìdí nìyẹn dàtí àrísálà olórí ibú ọmọ òfò ìyá àrísálà Sodiq Ọlátúnjí àrísálà inú mi dùn pé ẹ̀rí gbogbo atrocity ẹ̀rí gbogbo damages tó ń ṣẹlẹ̀ tọmọ yín dẹ̀ ń sọ̀pọ́ọ̀tì tó ń kún aburú lọ́wọ́ aburú ó kàn ìyá àrísálà bá aburú ìbá délẹ̀ wọn fẹ́ràn ọmọ yín kọ́ là ń wí à ń kì yín nílọ̀ ní torí àgbákò yìí tẹ́ ẹ fẹ́ ṣe tó bá délẹ̀ tá agbára yín ò ní ká ẹ máa gbéléwòrán ta ẹ máa kí ọ̀dà ike ọ̀dà ni wọ́n máa ń ya ìgbẹ́ sí fẹ́ni tọ́wọ́ àtẹsẹ̀ rẹ̀ bá ti lọ ẹ ní ike ọ̀dà lóríṣiríṣi ìyá Sodiq àrísálà àti àrísálà àti Sodiq wọ́n máa gbé yín yàgbẹ́ lórí ipò ní ẹ máa gbélé báyìí sì máa wòrán ta alágbákò kẹyìn ẹ̀yin kó kàgbákò póòtù 10 níyìn spanner 10 níyìn ẹja fi túra wọn kó lè bá tú ìyá àrísálà Ọlátúnjí àrísálà èmi fẹ́ fún ọ ní challenge ni jẹ́ ká mọ dédé bọ́ọ̀ṣe wọn àti bọ́ọ̀ṣe tó alọ́dúró ọlẹ́nìkan ní rán Kakaki ń ṣẹ́ ọlẹ́nìkan ló gbéṣẹ́ fún Kakaki wọ́n gbé owó fún Kakaki ànábì ni Allah akbar àní gbìngbìm lẹ́ ń gbọ́ ẹ̀ mọ́ bí tí nǹkan ti ń dún tàùtàù lẹ́ ń gbọ́ ẹ̀ mọ́ bóyá AK-47 ní àbí dọ́bù bá rẹ̀ èmi gbówó fún Kakaki àní kò dárúkọ ọ̀gá mi ni tọ́ lóun ló ń sponsor mi pé ọ̀gá Kakaki ti ń sponsor Kakaki tọ́ ọ̀ bá dárúkọ rẹ̀ máa kọ́kọ́ gbé ìyá rẹ̀ ṣépè báyìí ó láwọn èpè kan tí mo fún ìyá tó bí Sodiq Ọlátúnjí àrísálà òun kọ́kọ́ gbé yín ṣépè tí bá ti gbé yín ṣépè tán tọmọ yín bá wá fẹ́ wo èpè ikú ò lórí yín ni kó dárúkọ ẹni tó gbéṣẹ́ fún Kakaki ànábì mọ̀ kó yín lépè amẹ́mi mẹ́ni tó ń rán wọ ọmọ mẹ́ni tí ń sponsor rẹ tèmi ó dá orúkọ rẹ̀ ọ̀pọ̀ orí mẹ́nájì tèmi àti ẹjọ́ wà ní ẹ orí mahamala bí olórí ibú wúmlì fìtínà tí Ìbàdàn ìyọ́fò ìyá ní mahamala alọ́lọ́mọdé anájà wéréwéré ọlọ́mọdé anájà wàràwàrà kíkà ó làwọn sì nájà wéréwéré kó nájà wàràwàrà kò bá mọ́ sẹ̀sìn tí ń ṣe lójú ayé rẹ̀ yìí
Sodiq Arisala ìyá rẹ̀ ó sì òfò ìyá Sodiq Arisala Ọlátúnjí omi ara yín àti san ara yín Ọlọ́run bá ó fi gbé yín dè ìyá Sodiq Arisala Ọlátúnjí àwọn ọmọ méjì tí Arisala bí wọn ò kan àgbákò wọn ò ní níláárí Ọlọ́run ó fa fíùsì àlùbáríkà yọ lára wọn. Arisala ìwọ dádúró torọ witness àwọn aburú tí ó ṣe ìyá tó bí ọ àtàwọn ọmọ rẹ ìyẹn mo ṣe fẹ́ kí wọ́n dúró kọ́ wa mọ̀ wo báwọn ọmọ rẹ ó ṣe ti ọjọ́ alẹ́ kàgbákò àfi tó o bá lè dá orúkọ ẹni tó rán mi níṣẹ́ tí mò ń jẹ́ mo lé mi Kakaki Anobi dárúkọ ẹni tó rán mi tó o bá ti dárúkọ rẹ̀ ìyá rẹ ò ní pàdánù àmọ́ ìdárúkọ rẹ̀ ìgbà tí àwọn ọmọ ìyá yìí ọtí ní tọ́ọ̀gì lẹ́gbọ́n rẹ ẹni tí wọ́n bí ọ lé tọ́ọ̀gì ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún yẹn. àníjọ́ tẹ́ bá máa ṣe rere lójú ìyá yín ni kí ìyá yín ó fò sánlẹ̀ kó kú. bàbá Arisala Ọlọ́run ti yọ ọ́fíìsì àlùbáríkà lára bàbá àwọn rẹ́dì ntí bàbá ó jẹ ni bàbá ń wá bàbá oníkórópò kan wọ́n máa lé bàbá mú káàkiri àdúgbò ni bàbá òfò máa lé ọ̀kadà mú káàkiri òsì báyìí lálejò ẹ̀yin náà wá wẹ́kọ̀mù òsì. Arisala dárúkọ ẹni tó rán mi ṣẹ́ Kakaki Anobi dárúkọ ẹni tó rán Arisala ń ṣẹ́ Saidi Shaitan Saidi Shitu Saidi ọmọ Jamiu ó tún ní bàbá àwọn tó ń já dámà bẹ́ẹ̀ ni Saidi Shitu lolóríburúkú tó gbé iṣẹ́ fún wọ tí wọ́n bá bí bàbá ńlá kú bàbá rẹ̀ bàbá òfò bàbá ẹlẹ́pẹ̀ kan bàbá tí mo wó ràbàràbà yìí tí wọ́n bá bí bàbá rẹ̀ dá Sodiq Arisala dárúkọ ẹni tó rán mi ń ṣẹ́. That's the first challenge. Second challenge ẹ̀wẹ̀wẹ̀ anígbàtà mo fi orúkọ rẹ̀ mi gẹ́gẹ́ ti forúkọ rẹ̀ wẹ́lọ̀ mo ti fi àdírẹ́sì rẹ̀ wá ìta pé kí wọ́n pa ọkọ̀ pé kí wọ́n lu ọkọ̀ kó gba ìwé ni kó o bá fẹ́ gbà lẹ́rọ̀ kí wọ́n sì gbé ọ gidi gbọ́n níta ń wá ọ fún ni ìjọba ní ń wá ọ ìjọba ní ń wá ọ tí wọn ò bá tí ànáǹsì rẹ wọn mọ ibi tí wọ́n fẹ́ àdírẹ́sì lẹ́tà rẹ sí ni. àníṣe bá tún bí ọ̀dà tó bá jẹ́ pé ìyá òfò ìyá bara kẹ́gẹ́kẹ́gẹ́ ìyá olódò lábẹ́ ìyá òfò tó bí Sodiq Arisala yìí ló bí ọ lóòótọ́ wá dárúkọ pé Kakaki this is my address number so thing flat so thing street so thing kọ́ wá gbé àwọn gìdásù yín kó wọn jọ ọ wà rí pé ní sojú alátùpà báyìí lépo onú rẹ̀ ó ṣe pòórá láàrin 1 million people ni wọ́n ti mú wọ nìkan ọmọ tí ò bá lẹ́kọ̀ọ́ lé tí ìyá òfò tó bí ọ tí ò rówó tó ẹ tọ́ wá dúró gba ẹ̀kọ́ nílé wọn ò kọ́ ẹ níta. sáàkì agbára bàbá ńlá kú bàbá yín ò kàńtọ̀ fẹ́ dáwọlé tọkàn lọ́mọ bá tún ti jáde ọ̀kan lọ́mọ sọ ọ̀rọ̀ káólà ọ̀kan lọ́mọ tó jáde èmi Kakaki Anobi sọ̀rọ̀ káólà òkè ààrẹ àbókè òfò tó ní wọ́n ti bí gbogbo àwọn tó bí káólà ẹni òfò ni wọ́n lókè ààrẹ ọtí gbọ́n tí Kakaki wí tí wọ́n bá bí bàbá ńlá rẹ̀ dá jáde gbàgbé ara kan gúdù à ń dárúkọ rẹ̀ sáàkì akúùsì sọlá kò ní dá fún bàbá tó bí lọ́mọ kò ní dá fẹ́ni tó kù lálẹ́fà fún yín kò ní dá fáwọn tó ti síwájú rẹ̀ lọ́nà ọ̀run ẹ̀yin ọmọ àtiró tẹ́ fẹ́ ra bàtà ẹsẹ̀ kan wá sí fún yàrá ìyá yín láti wọ̀ sáàkì gbàgbé ara kan gúdù ọ̀n ságun ni ọ̀fẹ́ sá ni gbàgbé ọkọ yìnyín ọlá mọ́ ságun sáàkìrù adébáre ọ̀kan lọ́mọ kọ́ wá wí bẹ́ẹ̀ pé fi àlájà káólà alẹ̀ kọ́ wá bẹ̀rẹ̀ àwọn òwe àwọn ọ̀rọ̀ tó mọ̀ sọ yẹn kọ́ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà yìí la mọ̀ wípé ọtọ́kùnrin pé lóòótọ́ àwọn ọmọkọ àdàbíyà rẹ o àwọn aláàlí àwọn ìdùn lọ́rin rèé àwọn gbogbo ọ̀nà tó mú yìí kò sọ́nà ńbẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ ọ̀rí ọ̀rọ̀ kankan yọ ọ̀rí ọ̀rọ̀ kankan sọ ńbẹ̀ gàtà àwọn tó ju ọlọ òtó àlìfúlání kan bẹ blọ́gà níṣẹ́ ó ń pè lábẹ́lẹ̀ ni pé ẹ dákun ẹ bá wa dá sọ̀rọ̀ tó ń lọ wọn bí baba ńlá kú baba àlìfúlání dá kó jáde tán Saidi Shitu gan pẹ́ ni gbòrógùn yẹ ẹni bá ti jù yẹ ẹni lọ mọ̀mọ́ là á pè é Emir Adébárè ọ̀kan lọ́mọ alẹ́ ẹni Ọlọ́run gbà fún ẹni Ọlọ́run dúpẹ́ fún ẹni Ọlọ́run dúró tì ní ta ló máa dúró tẹ ẹni Ọlọ́run masha Allah hawla wala quwwata illa billahi aliyyil azim ta ló máa dúró tẹ ẹni Ọlọ́run ta ní òkò ojú sọ́lọ́run kọ́lọ́run ó kẹ́yìn sí ẹ wo bí fíìmù tí náà ṣe wá jẹ́ kẹ́ ẹ gbádùn mọ́ ẹ wo bí bàbá burú ò ṣe jẹ́ gbádùn mọ́ àmúdá olórí ibú ẹ̀dá àmúdá ẹni òfò
ó dùn mọ́ mi bọ́lọ̀ ṣe kọ́kọ́ yẹ ìyá àmùdá tí gbogbo tilé tó kó mọ̀ pé olórí ibú èèyàn ni, tí wọ́n mọ̀ pé olórí ibú ẹ̀dá kan téèyàn ò gbọ́dọ̀ dúró tì, téèyàn ò gbọ́dọ̀ gbà fún ni. àmọ́ gbogbo bí wọ́n ṣe mọ̀ tó àmùdá dẹni yẹ̀yẹ́ ọmọ bàbá alálùkímbà dúdú nílòbú. wọ́n ní jọjà ayílára iná ilẹ̀ mọ́ lò, wọ́n la ayílára ilẹ̀ lò fún gbogbo kéèsì èèyàn. ṣé jọ́ọ̀jì ti wá tán nípínlẹ̀ Ọ̀ṣun ni? ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. lọ́ọ̀yà dẹ̀dẹ̀rù rẹ̀ ti ń sọ̀rọ̀ kò sọ pé àwọn fi gbó sínú ẹrù. lọ́ọ̀yà Oloriburuku ti ń sọ̀rọ̀ against Bintu Raji. wọ́n ní tósta Bintu Raji ni ó ti fẹ́ Bintu, òun náà ló ti wá gbẹ́jọ́ rẹ̀ rò báwọn ò fẹ́ kó lọ ilé. ìdùnnú wọn náà nìyẹn o. kò ṣe pé wọ́n ní nǹkan kan tí wọ́n fẹ́ rí nídùnnú ju pé kí wọ́n rí pé wọ́n detain èèyàn sí court. ẹni tẹ́ bá sì detain kẹ́rí pé wọ́n detain into prison. èrè tí aláwọn jẹ lórí ọ̀rọ̀ Yahya Gambari nù lọ́lọ́run fi ń bínú sí wọn. àmùdá tó kó stẹ́ẹ̀lì tó lóun kọ́lé, eléri ibu ni ẹni kò yọnu Ọlọ́run. àlùbáríkà agbára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Emir Adébárí ọ̀kan lọ́mọ, ó wá ń yíyàn sí mi, ó ń clear sí mi, mo wá ń dúpẹ́ fọ́lọ́run ọba pé mi ò mọ̀ tẹ̀lé lúzà àgbádùrọ̀ ríṣẹ́ ká sọ pé ẹjọ́ gbádùrọ̀ àbí kájọ káǹtì ẹ̀ ní 1-1. It has never happened in the history of social media. We give God the glory. Alhamdulillah Rabbil Alamin. Masha Allah.